يا لطيفا برزقيا باللطف فاقتي وباللطف حاجتي الله ليس لليوم من أحد غيرك الله يا صمد أنت للخير معتمد أنت للخير مستند يا لطيفا بخلقك يا لطيفا برزقك باللطف فاقتي وقد باللطف حاجتي اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق على الخاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف المرسلين سيدنا محمد وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا آمين. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. gbogbo kíkí tọ́lọ́run ni Allahu Akbar. ní gbogbo ìgbà ní gbogbo ayé ní gbogbo ṣe bí àti kí ọlọ́run ní à ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ tí gbogbo ayé ní àlékún fún bàbá wa ọ̀gá wa aṣáájú wa Ànábì Muhammad sallallahu alaihi wasallam. bí Quran bá ti sọ pé ma kana Muhammadun aba ahadin min rijalikum. ṣùgbọ́n àwọn náà ló pe Ibrahim ní bàbá wa alábìsí ní bàbá tọrọ fún mi bàbá tọrọ fún Ibrahim bàbá máa túmọ̀ ẹni tó bí ni ọlọ́mọ tí jẹ́ biological father a sì máa túmọ̀ ẹni tó tọ́ ni tó nífẹ̀ẹ́ ẹni tó rẹ ni tó sáré dọ́lọ́rí rẹ bí ṣe máa túmọ̀ aṣíwájú ìta àgbàlérò mẹ́ ni pé aṣáájú wa Ànábì Muhammad sallallahu alaihi wasallam. sí nábà ní sọ pé fa'ajabulahu min waladin li walidin aw min walidin li waladin. fa'ajabulahu min walidin wa waladin. Ádámù ni bàbá gbogbo ayé tí ó fojú hàn ṣùgbọ́n gbà tuntun dà nínú wọn ní látara àmọ́lẹ̀ Ànábì Muhammad sallallahu alaihi wasallam àtàṣẹ tọ́láhùn lò tó fi dá ayé tó fi jẹ́ pé Ádámù gangan fúnra rẹ̀ látara Ànábì náà ló ti jáde. sallallahu alaihi wasallam. ìkẹta tọrọ fún Ànábì kó kárí gbogbo àwọn ará ilé àtàwọn sàhábì àtàwọn ansar. Àmín. tó fi dórí àwọn ìpìlẹ̀ wa. Àmín. àwọn aṣáájú wa. Àmín. àwọn òbí wa. Àmín. àwọn ọ̀gá wa. àwọn olórí olùgbésí ayé wa. Àmín. ọ̀tún náà ni kì í tán. Masha Allah. bọ́lọ́mbà tó dùnkún gbà mí yóò wá tó níbi tí èèyàn ní irú yẹ̀ sí yóò ṣe ní tùmọ̀. Allahu Akbar. bàbá wa Sheikh Mashhud bọ́ọ̀lì Jibril Al-Kaitumi Al-Amiri Hafizahullah wa wọ́n jẹ́ ra'ahu. ọ̀tún Mọ̀lánà Sheikh Adam lójú ayé wọn títí tí wọ́n fi ṣípò padà wọ́n fi rẹ̀ pé wọ́n lè yẹ lọ́tún náà nù ní. Allah. Masha Allah. bàbá wa Sheikh Mashhud Hafizahullah wa bàbá ra'ahu. kìí Àmín. ẹ ti wà ẹ sì máa wà títí ayérayé. Àmín. ọ̀tún bàbá wa ìmáàmù àgbà fún gbogbo Ṣàngó wọ́n tún bẹ lọ́tún náà
الله أدام الله حياته. tí wọ́n jẹ́ mísánà kọ́rí ọlọ́ba àṣàdìkún dáadáa mo fi gbogbo àwọn bàbá yìí kí gbogbo ẹ̀yin olóríire àti gbogbo ẹ̀yin àfa ibi tí ọlọ́ba ní kí ìkàlẹ̀ àwọn bàbá yìí wà ọlọ́run fẹ́ sọ̀bẹ̀ di aláàyè ó fẹ́ sọ̀bẹ̀ di aláàyè ìdí àti túmọ̀ ní pé Sheikh Adam tó ń sọ radiyallahu ta'ala anhu bàbá wa Sheikh Mashood ní Mudaris al-Awwal rahimahullah Mudaris al-Awwal èmi máa wo sàkún orúkọ yẹn tí o bá ṣe àwàlíyà Mudaris yóò ní fẹ́ nítumọ̀ yóò jẹ́ Mudaris tó bọ́ra sílẹ̀ tí o ní fara tì bẹ́ẹ̀ tó fi ara ti àwàlíyà yẹn ọlọ́run sì ní al-awwalu al-akhiru al-zahiru al-batin. Allahu akbar. ìwádà tí àwàlíyà rí pé èèyàn máa jowú èèyàn máa fẹ́ láti jẹ́ àkọ́kọ́ àti ìpìlẹ̀ nínú gbogbo ọ̀rọ̀ tó bá jẹ́ ọ̀rọ̀ rere tó yẹ kó wà ní Quran tọ́lá sọ pé kul a'udhu billahi minash shaitanir rajim kul inna salati wa nusuki wa mahyaya wa mamati lillahi rabbil alamin la sharika lahu wa bidhalika umirtu wa ana awwalul muslimin. Qur'an wega kul ya nabi wí má kúrò ẹnu má ti jú má ti ra má ti kàn ìjẹyà bá ti kàn ọkàn rẹ̀ á fún torí kò ní lè gbà mọ́lẹ̀ wọlé ìtọ́wá àgbẹ̀ tí ò bá dà kò ní lè jáde yóò máa yí pẹ̀lú ẹ̀ kul ìwà máa wà ti kàn tó wà ti kàn ọ̀ ní tinú tó o bá ti tinú o ní ìtìjú o ní ìtira ìjọba tẹ̀ nǹkan dáadáa èèyàn ní ìṣípayá ọkàn láti gbà á láàyè kó tagbò kó hù kó ga kó hàn sí gbogbo ayé ẹ̀kún wíwí sọ wípé inna salati gbogbo àdúrà mi inna salati gbogbo pápá ń fúró mi inna salati gbogbo ọ̀rọ̀ tí n bá ń kí inna salati gbogbo ọ̀rọ̀ tí n bá ń ṣe tí ń jẹ́ dáadáa tó so mọ́ ìrun wa nusuki ìfarabolẹ̀ ìgúnra fọlọ́hún ìlà umra ìlà hajj àti tinú ọkàn àti gbangba àti kọ̀kọ̀. wa mahayaya. ó ní mahayaya àti ìmáṣẹ́mí mi ìṣẹ̀mí inú ìṣẹ̀mí ìta ìṣẹ̀mí mímọ́ ìṣẹ̀mí ẹ̀sìn ìṣẹ̀mí ọlá ìṣẹ̀mí ọlá ìṣẹ̀mí ògo ìṣẹ̀mí wa mahayaya wa mamati. tí bá ṣe gbogbo ẹ̀ ní gbangba tó ti bá ọ́ tún sípò padà màmá tí a lè pè é ní kú ṣùgbọ́n a máa já sí pé nígbà tí yẹn bá fara hàn ní ayé gbangba yìí wọ́n màmá tí tó bá tún á fara pamọ́ nínú ayé pamọ́. lillahi rabbil alamin. gbogbo ẹ̀ àti kọ̀kọ̀ àti gbangba lillahi rabbil alamin tọ́lọ́wọ́n bá ní gbogbo ẹ̀ ṣe ọba gbogbo àgbáyé. la sharika lahu. La sharika lahu. Allah. Tẹ́yà bá fẹ́ dúró tọ́ lọ́hùn. Ó gbọ́dọ̀ mú la sharika lahu. Olùbákẹ́gbẹ́ ọ̀rọ̀gùn yọ kúrò nínú ọkàn rẹ kó kọ́ lọ́wọ́ ọba nìkan bẹ̀ tó bá ń bẹ lábẹ́
ń bẹ lábẹ́ ọkọ rẹ má fẹ́ lòmí ìṣọkọ tó o bá ń bẹ lábẹ́ bàbá rẹ má fẹ́ lòmí ìṣe bàbá tó o bá ń bẹ pẹ̀lú olùfẹ́ rẹ má fẹ́ lòmí ìṣe olólùfẹ́ ayọ̀ kan náà ló gbọ́dọ̀ jẹ́. La sharika lahu. La sharika lahu kò sẹ́ni ká lẹ́bi ṣe dédé ọlọ́run kò sẹ́ni ká lẹ́bi ṣe dédé àfa wa kò sẹ́ni ká lẹ́bi ṣe dédé bàbá wa kò sẹ́ni tó bìnrin lẹ́bi ṣe dédé ọkọ ẹ̀. Wabizalika umirtu. Ẹ̀sìn nìyẹn wabizalika umirtu yẹn bẹ́ẹ̀ ń ta apanilẹ́sẹ̀ nìyẹn wà máa umiru illa liya'budullah mukhlisina lahu-d-dina hunafa wa yuqimu salata wa yutu zakata wa dhalika dinul qayyim. Ọlọ́tí àwọn bàjẹ́ ẹnu ọ̀nà àṣeyọrí náà sì nìyẹn. Àwọn bàbá tí wọ́n láṣeyọrí yẹn ọlọ́run ní kí wọ́n ṣe ikhlas. Ikhlas wọn náà ní pẹ̀lá sharika lahu. Ẹgbẹ́ pé bàbá yìí sípò mashuhudi al-mashuhudiyya bil Ilori ìfẹ́ kí gbogbo ayé máa rí pẹ̀lú ṣẹ́kẹ́ Ádámù. Ṣé òun làkọ́kọ́ ọmọ alẹ́kẹ́ òní bẹ́ẹ̀ kọ́? Ṣé òun làkọ́kọ́ ẹni tó kọ́kọ́ ìbìnrin wá ní bẹ́ẹ̀ kọ́? Ṣé òun làkọ́kọ́ ẹni tí ó kọ́kọ́ dáná sí ní bẹ́ẹ̀ kọ́? Ṣé òun làkọ́kọ́ ẹni tí túbà ní bẹ́ẹ̀ kọ́? Ṣùgbọ́n àwọn tí wọ́n yá àkọ́kọ́ jẹ́ tí wọ́n ní àṣírí àkọ́kọ́ tí wọ́n ní ògo àkọ́kọ́ wọ́n lọ kò sí àwàlíyà fún wọn nítorí pé wọ́n pa nǹkan míì pọ̀ mọ́ ìmọ̀ abẹ pẹ̀lú bàbá yẹn. Bàbá yẹn kò jẹ́ kí wọ́n ní ibẹ̀ nítorí pé lẹ́sẹ̀rí àlàó àfáàmì èrò gbọ́dọ̀ rà ẹ̀ṣiṣẹ́ gbọ́dọ̀ kún kankan yóò gbọ́dọ̀ tá àlejò gbọ́dọ̀ dọ́dọ̀ rẹ̀ ọ̀fẹ́ ní bàbá ń wò ló ti wá rárá ò lè rí wọn wọ́n tara bẹ̀ lọ́ta ọ̀fẹ́ ní bàbá ta ní pé wọ́n fún aládéhùn kò ní bẹ́ẹ̀ ó tara bẹ̀ lọ́ta bàbá ò fẹ́ nǹkan yìí bá fẹ́ wọ́n tara bẹ̀ lọ́ta bàbá ń fẹ́ nǹkan wọn bá fẹ́ wọ́n tara bẹ̀ lọ́ta. ṣe ní kàlà owó Mashood òun náà ní gbogbo owó mọ́sálásí Mashood owó tèmi náà Mashood owó lẹ́kẹ́ Mashood Mashood náà wà ní kọ̀ǹtàktọ̀ òun náà ní akápò kánsárà òun náà ní sẹ́kítírì òun náà ní wàsíìrù òun náà ní gbogbo nǹkan wá di Mashood Mashood ya Mashood bil'anuri Mashood ya Mashood bil'anuri. Mẹ́rin bá sọ pé òun ò mọ̀ yín mọ́ dàbí ẹni tí ń ta kòòrùn kò ní sẹ́mọ̀ tẹ́ni tí tálùwọ́ bá ń bẹ lójú ẹ̀ bá ní kò sóòrùn torí kí ni torí pé kò gbádùn torí kí ni torí pé àmójú ṣe torí kí ni torí pé dúndùn ó ní lẹ́sẹ̀ rí kọ́lá òun. Fabizalika umirtu. Ìdá pani lẹ́sẹ̀ nìyẹn tó bá fẹ́ jẹ́ tó fẹ́ láṣeyọrí tó fẹ́ gbayì ìyàyẹ́ráyé àfikún ní mímọ́ nínú ìfẹ́ àfikún ní mímọ́ nínú àjọṣe àfikún fi nínú ẹnu tẹ̀lé àfikún ní mímọ́ nínú ìnífẹ̀ẹ́ jìnlẹ̀ dónú wabizalika umirtu wa ana awwalul muslimin. Nígbà tí àwọn ẹbí wíwẹ̀ sóò ní ọkọ̀ kọ́lá yé mi. Ṣé bá kéyìn ní ẹgbẹ̀gbẹ̀ lágùn? Nígbà tó wí ìsánú làákì ni wà á ní awwalul muslimin. ní tó sọmọ́ di àwàdíyàn. Allah. Al-Mudaris. Al-awwal. Bọ́lọ́hún àwọn orúkọ ọlọ́run ni. Gbogbo ní tó bá fẹ́ dákú báyìí. Ìyá máa fi awálù jí. Akramakumullah. Gbogbo àṣetì ìyá máa fi awálù jí. Bọ́. Dáṣírí ìyá máa fi awálù break. You can break the obstacle with the name of Almighty God. Awwalu. Awwalu. Ya awwalu. Awwalu ya awwalu. Awwalu ya awwalu. الأول أول 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 يا أول أول يا
tí gbogbo àwọn ẹni ọlọ́run máa ń jogún ẹ̀ ká máa ń jowó ẹ̀ ká fẹ́ jẹ́ àbẹ̀rẹ̀ fún ayé yìí. Àmín. Àmín. àṣírí tó pamọ́ sára awal àbẹ̀rẹ̀ fún ayé yìí kọ́nà sọ́dà láàyè. Àmín. ẹni tó ní ayé yìí ọlọ́run kó aṣọ di aláàyè. Àmín. aláàyè nínú ẹ̀mí, aláàyè nínú ọpọlọ, aláàyè nínú ayé, aláàyè nínú èrò, aláàyè nínú ìṣe, aláàyè nínú àdálọ́ àdáwọlé, aláàyè nínú àṣeyọrí. Awalu ya awalu, awalu ya awalu, awalu 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 awalu. Abẹ́rẹ́ ń gbogbo àdáwọlé sẹ́ni kọ̀ọ̀kan wá ti ní tọ́lá bẹ́ẹ̀ ní pé bí Samuel ṣe rí náà owó wa ń lò nǹkan wọn ìjọba ń gbìyànjú pé àwọn fẹ́ yíra padà ìfẹ́ kó lè dá tí ó bá wa dá tí ó rọrùn yóò kọ́kọ́ lé náà yóò wá jẹ́ iná máa lè mùsùlùmí ọlọ́run nìkan máa rí nǹkan ṣe nígbà tí nǹkan bá le tí nǹkan bá rọrùn kò tún ní jùmọ̀ lọ́wọ́. ẹlòmíì ṣẹ̀ṣẹ̀ ń sanwó ilẹ̀ ní báyìí ẹlòmíì ṣẹ̀ṣẹ̀ ń ṣe foundation ní báyìí ẹlòmíì ṣẹ̀ṣẹ̀ ń kalẹ̀ ẹ̀ ní ẹlòmíì ṣẹ̀ṣẹ̀ ń kó sílẹ̀ ní. torí kullu yawmi Wà fún iṣẹ́. ayé lọ kò dúró kọ́lá àwọn sọ̀wọ́lẹ̀ ń dẹ́ pé ìyírapadà yóò nídìí lọ́wọ́ nǹkan kan ní jíjẹ́ òre onídìíwá lọ́wọ́ ẹ̀sìn onídìíwá lọ́wọ́ ògo onídìíwá lọ́wọ́ ọlá onídìíwá lọ́wọ́ ọ̀dà iyyaka na'budu wa iyyaka nasta'in. bí a ti rí àwọn bàbá wa níbí Adamallahu hayatahu. àṣírí àwàlẹ́ àdọ́rọ̀ ń fún wọn látara ọmọ lára ṣẹ́ka náà bẹ́ẹ̀ bá ní oko nígbà tí ò ṣe dáadáa ni wọ́n fi jẹ́ àmìdù. àmìdù ń tẹ̀lé awàlù ni kí ni ń jẹ́ àmìdù. Bíbélì àwálù kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀. èyí rí àlìfù kankan ṣáájú àlìfù ẹgbẹ́ ẹ̀kọ́ aláàrí àyín ẹ̀rọ òjì àlọ́jì tọ́ ọlọ́run tó ní kí sẹ́kàdá mọ̀ ó lẹ̀ mọ́ yín lórí pé òmùdásá wà ní. Ó ti parí lẹ̀. ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún pẹ̀lú ẹ̀ bẹ́ẹ̀ ó ti tó yín. kọ́lá kẹ́yìn jẹ́ mùdírù yóò máa tẹ̀lé àwàlíyà náà ni. ẹni tó ṣe ìtìláàkù yẹn torí ádámù náà ló bẹ̀rẹ̀ àlàmúsà náà ló bẹ̀rẹ̀ kí ni. orúkọ rẹ̀ ọ fún ẹni tó rí pé àkàrà eléyìí wà á ná àwà ló lè mùsùlùmí. báwo ni wọ́n ti ń gbà fún ọbọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ lórí ti tèmi ọ rí pé gbígbà fún tèmi ju tiwọn lọ. torí àwàlíyà máa túmọ̀ àkùbáríyà ìgbà àwọn yẹn ti lè máa gbà fún yín ká ti fẹ́ràn yín ká ti máa tẹ̀lé yín ká ti tẹ̀lé tẹ́lẹ̀ ṣùgbọ́n wọ́n ní yá fi wọ́n ní àwọn kájú kan lọ. Ó jura wọn lọ. ọ̀kan Ó jù kan lọ. ẹni bá rẹ nìkan tó gbà tó bá tún ara ẹni tó gbà jù yóò mọ̀ ká eléyìí tún ju Ó tọ́ sí wa lára. ọ̀pọ̀ Ó tọ́. kọ́ wa lára ìjọba ṣoṣo ọlọ́run àti ṣíwájú ọlọ́run àti àṣẹ tọ́lọ́run fi ní gbogbo ayé yìí àfi orúkọ náà. Orúkọ náà. Àdàmíyà àwàlíyà àfibẹ́lá fàyè pé ìròyìn lérí àyè yìí ọlọ́kọ́ bá sọ ọ́ di òtítọ́. Kó wá padà di pé ara tàwílù Rúbùyà. bí mo ṣe rò ó dájú mo rò ó náà nìyí. Ọ̀pọ̀. Àwọn ṣe ọlọ́ni kí wọ́n rí ṣe nígbà táyé rò yí pé ó pẹ́ àbí ò pẹ́ ọlọ́ni kò pẹ́. Àwọn ẹwà lẹ́gùn wọ́n wà nílùú gọ́ pé a máa wo bí tí wọ́n ṣúdí ogun ìgbà nítorí pé wọ́n fẹ́ jáṣẹ́ kàdám sí òhù. Wọ́n fẹ́ jáṣẹ́ kàdám sí òhù. Wọ́n máa lé yẹn lára kan ní ó ti burú jù ó ti lé jù. Allahu akbar. Àwọn yìí wá dúró pé ara lílé yẹn náà ló sún wá jiná ló dẹ̀ sọ wá dé yẹn ẹ̀ lè já òhù. Wọ́n wá ṣe báyìí wọ́n bọ̀ wá mà. Wọ́n wá ṣe tí wọ́n lè ṣe lójú oní nǹkan gbà tó ní nǹkan lọ tán láti fi ṣèrànró
lára wọn. Lára wa ní ìbolẹ̀ yìí wà. Gbogbo ẹ̀ ló yé wa inú ẹ̀ mọ́ bí wa sí. Láàfin lè wà pẹ̀lú alábòsí kankan. Ibi bàbá sì gbé nǹkan rẹ̀ sí ibẹ̀ náà lámà wà. Láàfin lọ pàdé Ọlọ́run. Masha Allah, Masha Allah. Màmá ń rọ ọmọ mi náà. Anasiro libatili. Àgbàdo rọ́ọ̀mà amúra mustahala lana sábà. Ó lè fún yàn láti yí wá padà sáyẹn náà. Láti pẹ̀yìn wá sí bàbá wa. Láti takò sí bàbá ṣe ó lè fún yàn. Láti pẹ̀yìn wá sáà nábì àti súnà ó lè fún yàn. Ẹ̀yin tẹ́ ẹ jẹ́ tiwa ẹja ìjọ tẹ̀lé súnà sọ́mà pé mo sọ fún ẹ. Ẹ̀yin ní wo. Akramakumullah. Ẹ̀yin ní wo. Akramakumullah. Torí pé ó ní ìtumọ̀. Ó ní túmọ̀. Ó sì níṣe pẹ̀lú ayé tá à ń ṣe yìí. Ìsìláàmù ò fara mọ́ kóbìnrin ó máa fárí tí ò bá nídìí. Torí ọrọ̀ orí ara rẹ̀ náà ló fádànù yẹn. Ẹ lọ́wọ́ tún máa irun nínú àlá. Irun ẹ lọ́wọ́ nínú àlá inú tinú. Ọmọ ọkùnrin tá a bá bí ni wọ́n ní á fárí ẹ̀ ńjọ́ mẹ́jọ. Ọmọbìnrin wọ́n ní ẹ má fárí ẹ̀ fi irun tiẹ̀ lẹ̀. Sọ́lá tó wá ṣe nǹkan tá lábì ṣe tá lábì sọ pé báyìí ní ẹ máa ṣe. Ìfisílẹ̀ yẹn ìfi ọ̀rọ̀ sílẹ̀ ní ìfàdánù ìwà tí ẹ̀ ń kóra rẹ̀ dànù ni. Ẹ ti gbọ́ ìmọ̀mù àfẹ́ máa rí yín pẹ̀lú orúgbọ̀n. Akramakumullah. Bẹ́ẹ̀ni tàlẹ́ ìfijọ́. Àlẹ́ Muhammad tó jọ́ tàwa náà ṣiṣẹ́ rẹ̀ yìí. Sallallahu alayhi Bẹ́ẹ̀ wa bá jẹ́ sallam. wá lè ṣe gbogbo ẹ̀ kó sílẹ̀ gbà ọ̀dà mi ò ní takotọ́ Ọlọ́run bẹ̀sí máa dọ́gbọ́n sí pé mo ṣe jára rẹ̀. Àwọn kan náà ṣe jára rẹ̀. Bẹ̀kẹ́ òfin ilẹ̀ olúkúlù fi sílẹ̀ mi. Wàmọ́ kọ́lọ́kọ́ dàkẹ́rà wọlé òun sá. Ara tí àwọn àbá tún ní pé wà á dúró fún mọ́sítàtà tún mẹ́rin bá ti wà ní mẹ́kùkù tí ẹ̀yin ò rí mi tí irun fọ́nrán kọ̀ọ̀kan ti di màláìkà ti ń jà lọ́nìí. Ẹ̀sìn ẹ̀kọ́ bó ti wà ń bẹ̀ kú wà ní. Àmì kú wà ní. Nítorí náà kọ́lọ́kọ́ wà lára àwàlíyà. Tọ́lọ́hún ní kó máa bẹ lára àdàmíyà. Àti àwàlíyà tọ́lọ́hún ní kí àdàmíyà fi sára mọ̀ṣùhùdíyà. Ọlọ́mọ àtọ́bí dára yìí. Ọlọ́mọ àtọ́bí dára yìí. Kó bá aṣọ di àlàyé. Ẹni tó ní kọ́lọ́kọ́ dára yìí. Gbogbo ara jà máa jẹ́ àlàyé nínú ayẹyẹ yìí. Ìyá kan àbúdú. وإياك نستعين رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين يا قدوس قدس الله جميع اسمه خادم الإسلام شيخ فأول للوري الله ẹ bá bí ọlọ́run tóbi lọ́wọ́ àkùbárù ó ń dá sí wípé bàbá wa Sheikh Soban àṣírí tẹ fún wa pẹ̀lú bàbá wa Sheikh Mas'ud al-Mudarris al-Awwal ẹ sì sọ fún wa pé alif òun ló bẹ̀rẹ̀ òrùful hijaiya ó ti wáyé wá sí pé tó máa ń gbádùn rẹ̀ pé èyí ṣe tí Sheikh Soban fi tẹ̀lé Mudarris al-Awwal àti wá rí sí wípé àṣẹlẹ́yìn alif okuba tó tẹ̀lé òun náà ní fa ò jìnnà sí alif ní iṣẹ́ òfà bá lóko jìnnà sí ìdásílẹ̀ awwal ọlọ́run ọjà ní káàmà ọlọ́run bí lọ́dọ̀ ọlọ́run náà bàbá wa chief imam Sango wọ́n ní owó kùnà tá fáwọn bàbá gẹ́gẹ́ bí ṣe kò ṣe rí ló fà á ṣùgbọ́n kàtà méjì wọ́n láti ṣe 50,000 sílẹ̀. Ẹ bá tọ́lọ̀ tóbi.
so lábẹ́ bẹ́ẹ̀ ká bàbá wa Sheikh Mashood kí wọ́n tó ṣe àdúrà fún gbogbo àwọn jọ̀mọ́ gbogbo alápapọ̀ kí bàbá wa chief imam ká tó dúpẹ́ fún wọn àwọn bàbá wa chief missioner.